a gbé Ọlọ́run ga torí pé ó ṣeun, torí pé àánú rẹ̀ dúró láéláé. Ọba tó fún wa rí ọjọ́ èní, pàápàá jùlọ ìrìn àjò 40 ọ̀sán àti 40 òru yìí, a gbé Ọlọ́run ga tó jẹ́ kí ojú wa tún rí ọdún yìí àti oṣù tuntun tí a wà nínú ẹ̀ tó parí lónìí. Kí Ọlọ́run kó jọ̀ọ́ kó gba ọpẹ́ àti ìyìn wa, torí pé ó kà wá yẹ ní ọdún yìí àti ní oṣù yìí. Kí Ọlọ́run kó gba ọpẹ́ wa. Ọba tó mú wa rí ọjọ́ àti àkókò yìí tó gbẹ̀yìn nínú ìrìn àjò oṣù kẹta, kọ́lọ́run kó jọ̀ọ́ kó má fi wá sílẹ̀, kó má tẹ̀lé wa lọ. Jésù Olúwa wa. A yìn Ọlọ́run nítorí àánú rẹ̀ dúró lórí ayé wa, ọba tí ò fi wá sílẹ̀. Kókó ọ̀rọ̀ wa ti wákàtí àti àkókò tí a wà yìí, gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀ nínú ìrìn àjò 40 ọ̀sán àti 40 òru. Kókó ọ̀rọ̀ wa ti wákàtí yìí ni ajigbèsè. Mo fẹ́ kí àwọn ọmọ Ọlọ́run mọ̀ pé gbèsè ni ìgbàgbọ́ jẹ́ nínú ayé àwa ẹ̀dá. Tí a bá jẹ tí a ò bá san nínú ayé yìí, tí a bá tún kúrò nínú ayé yìí, a ṣe bẹ̀rẹ̀ láti máa san gbèsè náà lọ ni. Tí ìyá bá jẹ gbèsè ó lè san fún ọmọ, tí ọmọ bá jẹ gbèsè ó lè san fún ìyá, tọkọ bá jẹ gbèsè fún aya ó lè san fún aya, tí aya bá jẹ gbèsè fún ọkọ ó lè san fún ọkọ. Bí ọ̀rẹ́ bá bára wọn jẹ gbèsè wọ́n lè san, ṣùgbọ́n gbèsè kan wà tí ó jẹ́ pé títí ayérayé la máa san fún ara wa. Òun ni ìgbèsè ìgbàgbọ́ àti ìmọ̀ràn sí inú ìgbàgbọ́ tí ẹnìkọ̀ọ̀kan wá gbà nínú ayé tí a wà yìí. Tí a bá kọ̀ láti jẹ gbèsè ìgbàgbọ́ tí a ò bá san, ó léwu púpọ̀ púpọ̀. A jẹ́ pé a ò sí nínú ìyè ti ẹ̀mí, a sì wà nínú ti ara síbẹ̀. Gbèsè jẹ́ ohun tó burú tí ènìyàn ò gbọdọ̀ jẹ fún ara wọn. Bí ọ̀rẹ́ bá jẹra wọn ní gbèsè tí ò bá san, ìjà máa dé. Bẹ́ẹ̀ náà ló rí nínú ìgbàgbọ́ tí a gbà nínú ayé yìí. Tí a bá bára wa jẹ gbèsè tí a ò bá san, ó máa dá ìjà sílẹ̀. Bó ṣe rí náà nìyẹn láàárín wa sí Ọlọ́run àti sí ìjọsìn wa ní gbogbo ọ̀nà. Mo fi àkókò yìí àti ìgbà yìí rọ̀ gbogbo wa nínú ohunkóhun tí a bá ń ṣe. Ẹ jẹ́ ká rántí pé gbèsè tí a jẹ a máa san bó pẹ́ bóyá, tí ẹnikẹ́ni kò lè bá wa san. Ìgbàgbọ́ jẹ́ gbèsè ńlá tí a gbọ́dọ̀ san ní àkókò tí ó tọ́ àti àkókò tí ó yẹ. Ó ní gbèsè jẹ́ ká san. Tí a bá wo inú ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ohun tí ó sọ fún wa nínú ìwé Róòmù orí 9, Róòmù orí 9, ó bá wa sọ̀rọ̀ láti ẹsẹ̀ kínní. Ǹjẹ́ ẹ̀bi kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi Jésù, àwọn tí kò rìn nípa ti ara, bí kò ṣe nípa ti ẹ̀mí. Tí a bá rìn nípa ti ẹ̀mí mímọ́ Ọlọ́run, a ti san gbèsè. Tí ẹ̀mí mímọ́ Ọlọ́run bá ń darí wa nínú ohunkóhun tí a bá ń ṣe nínú ìgbàgbọ́, tí a pera wa ní onígbàgbọ́, a san gbèsè ní o. Ẹ tẹ̀síwájú mà. Nítorí òfin ẹ̀mí ìyè nínú Kristi Jésù ti sọ mí di òmìnira. Òun ló ń sọyàn di òmìnira lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ti ikú. Tí a rí pé tí a bá jẹ èèyàn lówó tá a dá ìgbà fún, nígbà tá a bá rówó yẹn san, ọkàn wa máa gbọgbẹ́. Ṣùgbọ́n nígbà tá a bá ti san gbèsè yẹn, ọkàn wa máa ṣe kíni? Ó máa dá wa láre. Àní ronú mọ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìgbàgbọ́ tá a gbà nínú ayé yìí sí ìjọba ọ̀run, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ti rí. Ẹ tẹ̀síwájú. Nítorí ohun tí òfin kò lè ṣe, bí ó ti jẹ́ aláìlera nítorí ara, Ọlọ́run rán ọmọ òun tìkára rẹ̀ ní àwòrán ara ẹ̀ṣẹ̀. Ẹ wo ìyà tí Jésù tiẹ̀ jẹ ná. Jésù fúnra ẹ̀ san gbèsè, ó fúnra ẹ̀ ṣèrúbọ fún wa. Pàápàá jùlọ tá a bá wò ó nínú ọ̀rọ̀ Ọlọ́run lọ́sàn-án lóru àti lálẹ́ láàárọ̀ tá à ń gbọ́ lójoojúmọ́ pé Jésù fúnra ẹ̀ rúbọ, ó fúnra ẹ̀ san gbèsè fún wa.
tí Jésù ò bá san gbèsè yìí fún wa, ǹjẹ́ àwa fúnra wa ǹjẹ́ a lè wà ní ìdáláre? A lè sí ní ìdáláre. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú ayé yìí ó ti gbàgbé pé Jésù ti san gbèsè ẹ̀. Ó yẹ káwa náà ní ipa kan tá a máa kó gẹ́gẹ́ bí ẹni tó san gbèsè. Ẹ tẹ̀síwájú. Àti bí ẹbọ fún ẹ̀ṣẹ̀, ó sì dá ẹ̀ṣẹ̀ lẹ́bi nínú ara, kí a lè mú òdodo òfin ṣẹ nínú àwa tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí. Tí a bá ń jẹ́ kí ẹ̀mí mímọ́ Ọlọ́run máa darí wa nínú ohunkóhun tí a bá ń ṣe, a rí i pé ní àlàáfíà máa tó wa, a ní ṣàìsàn. Àìsàn tó máa ṣe wá kò ní mú ikú dání, kò ní mú ìrònú dání. A rò díẹ̀ á dẹ̀ gbé tìṣẹ́gbẹ́ kan. Ẹ tẹ̀síwájú. Nítorí àwọn tí ó wà nípa ti ara a máa rò ohun ti ara. Ìyẹn ni pé nígbà tó o ti gbàgbé pé Jésù ti kú, ó ti san gbèsè ẹ, wàá máa rò wípé ní kí ló tún kù fún ẹ tó bá tún dọ̀la, nǹkan yìí ni màá tún rò, ni màá tún rò. Ṣùgbọ́n tó bá yẹ pé ní gbogbo ìgbà là ń wà nínú ẹ̀mí sí Kristi, a rí i pé ní kò sí ohunkóhun tá a fẹ́ rò. A rí i pé ní èrò ti ara wa ó máa mú ìyè jáde ní gbogbo ìgbàdégbà. Ẹ tẹ̀síwájú. Ṣùgbọ́n àwọn tí ó wà nípa ti ẹ̀mí wọ́n máa ro ohun ti ẹ̀mí. Ìyẹn ni pé nígbà tó bá ti jẹ́ wípé ní ọkàn ẹ ò dá ẹ lẹ́bi, ní tó ń rò ní ìṣẹ́jú ìṣẹ́jú ó bá ti Kristi dọ́gba, wàá rí i pé ní ohun tó wà ní ayé kò tiẹ̀ ní jẹ́ nǹkan kan. Gbèsè kan ló ti san yẹn. Ẹ sọ̀rọ̀ mà. Nítorí èrò ti ara ikú ni. Ìyẹn ni wípé ní làálàá kòókò jẹ́jẹ́ tá à ń rò nínú ayé yìí ni ló ń fa kú o. Ó máa gbọ́ pé lágbájá kú gbì, ó kú gbì, ní tó ń rò yẹn ó lágbára. Ní tọ́lọ́run ní kó wá ṣe nínú ayé tó bá fi sílẹ̀ tó kọ̀ láti ṣe, irú wọn lẹ máa gbọ́ pé wọ́n kú, ẹ̀rí wọn ṣókótó, ẹ̀rí wọn kàṣàfà. Irú wọn lẹ máa rí pé wọ́n kú, ẹ̀mí wọn ò sinmi níbojì mọ́, wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń da lárìn kiri. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn, gbèsè tí wọ́n jẹ nínú ayé tí wọ́n kọ̀ láti san fún Jésù, gbèsè yẹn ni wọ́n san káàkiri òde àgbáyé. Ẹ tẹ̀síwájú. Ṣùgbọ́n àwọn ti ẹ̀mí ní ìyè àti àlàáfíà. Ìyẹn ni wípé ní tó bá ti rò nípa ti Kristi tó kú fún wa, tó fi ara ẹ̀ ṣètùtù fún wa, tó fi ara ẹ̀ jìyà fún wa, tó fi ara ẹ̀ san gbèsè fún wa, a rí i pé ní tá bá ti ń rò wípé ní Jésù kú fún wa, ohun tó dẹ̀ fi sí wa lọ́wọ́, ohun tá gbọ́dọ̀ mú tọ́jú ni, a rí i pé àlàáfíà máa jọba nú ayé wa. Nítorí èrò ti ara ọ̀tá ni sí Ọlọ́run. Wọ́n ní òun ro kí ló fẹ́ jẹ. Ìyá Ṣadé wọ́n jọ bí nígbà kan náà ni, ó ti dèèyàn ńlá, ó ti lórúkọ nínú ayé. Wàá rí i pé ìyẹn ó padà máa kó wàhálà ayé bá ẹ sọ̀rọ̀ mà. Nítorí òfin Ọlọ́run a máa kò tilẹ̀ lè ṣe é. Nítorí òfin ti Ọlọ́run kò lè ṣe é. Bẹ́ẹ̀ ni àwọn tí ó wà nínú ti ara kò lè wu Ọlọ́run. Ìyẹn ni wípé ní tó bá yẹ pé òun ro ti ara ẹ wípé ní kí ló fẹ́ dà lénìí, kí ló fẹ́ dà lọ́la, tó gbé nǹkan tọ́lọ́run gbé síwájú ẹ, tó ní kó ṣàtúnṣe ẹ, tó gbé tìṣẹ́gbẹ́ kan, nǹkan yẹn máa léwu díẹ̀. Àwọn nǹkan yẹn ló ń para díẹ̀díẹ̀, òun ló ń para wa kú díẹ̀díẹ̀, ló mú àìsàn oríṣiríṣi wọnú àgọ́ ara wa. Ẹ tẹ̀síwájú. Ṣùgbọ́n ẹ̀yin kò sí nínú ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí. Tá a bá wà nínú ẹ̀mí, ẹ wo ẹsẹ̀ 12, tá a bá wà nínú ẹ̀mí ní gbogbo ìgbà, à ń pa ohun tó jẹ́ ti ìdíwọ́ ìdènà tì nínú ayé tá a wà yìí. Bẹ́ẹ̀ ni mà, bá a kú. Ǹjẹ́ nítorí náà ara ajigbèsè ni àwa. A san gbèsè yìí bá a bá kú. Kì í ṣe ara ni a jẹ ní gbèsè. Kì í ṣe pé ó jẹ̀yà táyé ò jẹ̀yà kéde ní gbèsè. Wà nípa ti ara. Ká máa tún máa wà nípa ti ara. Nítorí bí ẹ̀yin bá wà ní ti ara, ẹ̀yin ó kú. Ṣùgbọ́n nípa ẹ̀mí, bí ẹ̀yin bá ń pa ìṣe ti ara run, ẹ̀yin ó yè. Tá a bá pa iṣẹ́ ti ara run, ìyẹn ni pé èrò tinú ayé yìí, tá a bá parun, tá a mú ti èrò ti ẹ̀mí mímọ́ Ọlọ́run tí ó wà lókè, ti ìgbẹ̀yìn, tá a bá ti mú un lò, a rí i pé ayé wa, ìgbà wa, a rí i pé yóò nítumọ̀. Ohun gbogbo tá à ń ṣe nínú ayé, mo fẹ́ ká ronú jinlẹ̀ dáadáa. Arákùnrin àti arábìnrin, mo fẹ́ ká ronú ọ̀nà wa, mo fẹ́ ká ronú ìgbà wa, ìgbà ayé wa yòókù yìí. Ẹ jẹ́ ká rò ó pé ilẹ̀ mọ́, ọjọ́ ń gorí ọjọ́, ìgbà ń lọ, ìgbà ò dúró dẹnikẹ́ni.
ohun gbogbo tí a bá ń ṣe ẹ jẹ́ ká máa rò wípé ní ìgbẹ̀yìn náà ni gbogbo ẹ̀. Lórúkọ Jésù mo gbàdúrà fún gbogbo wa tí à ń gbọ́ mi nílé lóko lọ́nà àjò. Ọlọ́run tó ní àkókò àti ìgbà á fún wa ní ìgbà rere. Àmín. Mo ní lórúkọ Jésù ó máa fún wa ní ìgbà rere. Àmín. Ẹ jẹ́ ká fi ohun ti ara tí ń ṣe tí wà nínú ayé ẹ jẹ́ ká pátì sẹ́gbẹ́ kan. Gbèsè tá a jẹ tí ṣe ti ilé ògo ẹ jẹ́ ká ronú bá ṣe máa san gbèsè yìí. Gbèsè ni ìjọsìn wa nínú ọkàn wa, nínú ilé wa, nínú ọ̀nà wa. Gbèsè ni ìjọsìn wa jẹ́. Bá a san láàárọ̀ á san lọ́sàn-án, bá a san lọ́sàn-án á san ní alẹ́. Mo bẹ̀ wá lọ́kùnrin àti lóbìnrin, gbogbo ẹni tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà ní wákàtí àti àkókò tẹ́ ń gbọ́ mi, lórúkọ Jésù ẹ̀mí tó ń san gbèsè ó máa wọ inú wa. Àmín. Lórúkọ Jésù a ò dẹ̀ ní wà bákan náà mọ́. Àmín. Ẹ jẹ́ ká pa iṣẹ́ ti ara, ẹ jẹ́ ká pátì sí ẹ̀gbẹ́ kan, ká lè bá Jésù jọba, ká lè rí nínú ilé wa, nínú ọ̀nà wa, ní gbogbo ìgbà tí a bá ń pè é kó lè máa jẹ́ wa. Mo bẹ̀ wá, mo rọ̀ wá gẹ́gẹ́ bí onígbàgbọ́. Gbèsè la jẹ́ o, ẹ jẹ́ ká san ní àkókò dé àkókò àti ìgbà dé ìgbà, ká lè rí Kristi ní ìgbà tó tọ́ àti ìgbà tó yẹ. A ó bá jọba nílé ológo. Àmín. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àmín. Ọba tó ní ètò ayé wa, Ọlọ́run tó ní ìgbà àti àkókò. Mo fẹ́ kí gbogbo wa darapọ̀ mọ́ mi ní àkókò yìí nínú àdúrà tí mo fẹ́ gbà yìí. Mo fẹ́ kí o wo àyíká àti agbègbè ẹ. Olúwa, kí ni gbèsè tí mo jẹ tí mo lè san? Olúwa yọ̀ǹda fún ọkàn mi láti san gbèsè níbikíbi tó wà. Ó yẹ ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ Jésù ẹ̀mí Jésù, mímọ́ ẹ̀mí mímọ́ o. o. Ayérayé Ọlọ́run ìyanu tiwa. Ràn mí lọ́wọ́ láti san gbèsè tí mo Olúwa jẹ. ràn mí lọ́wọ́ láti san Ràn mí lọ́wọ́ láti san gbèsè tí mo jẹ. Èyí tí àwọn òbí mi jẹ, Olúwa Ọlọ́run ẹlẹ́dàá ọ̀run ayé, Olúwa ràn mí lọ́wọ́. Olúwa ràn mí lọ́wọ́. Ràn ilé mi lọ́wọ́, ràn ọ̀nà mi lọ́wọ́, ràn ìgbàgbọ́ mi lọ́wọ́. Ràn àkókò mi lọ́wọ́ láti san gbèsè náà. Olúwa ràn mí lọ́wọ́. Olúwa kún mi fún ẹ̀mí rẹ láti lè san gbèsè ti ọ̀run. Jésù Olúwa wa. Ẹ jẹ́ a tún sọ fún Ọlọ́run. Ajigbèsè ni wá gẹ́gẹ́ bí ìwé Róòmù orí 8 ẹsẹ̀ 2 láti sọ̀rọ̀. Ẹ jẹ́ ká gba àdúrà, ẹ jẹ́ a sọ fún Ọlọ́run. Olúwa, ọ̀nà tí àwọn òbí mi tí wọ́n gbà jẹ gbèsè, èyí tá à ń béèrè ẹ̀ lọ́wọ́ mi nínú ìgbàgbọ́ àti nínú ìwàláàyè mi, Olúwa ṣèrànlọ́wọ́ fún mi láti lè san gbèsè yìí. Ó yẹ ẹ jẹ́ a gba àdúrà. Ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, ẹ̀mí mímọ́ o. Ayérayé Ọlọ́run ìyanu tiwa. Gbogbo ọ̀nà táwọn òbí mi Olúwa gbà jẹ ṣèrànlọ́wọ́ gbèsè. fún mi Olúwa ṣèrànlọ́wọ́ fún mi láti lè san gbèsè táwọn òbí mi jẹ. èyí tí à ń béèrè Ní lọ́wọ́ orúkọ mi ti nínú Jésù, Olúwa ṣèrànlọ́wọ́. èyí tá à ń béèrè Olúwa lọ́wọ́ má mi fi wá nínú sílẹ̀ ní ìṣẹ́jú kan. nínú ìgbàgbọ́ Ní orúkọ lọ́sàn-án ti àti Jésù, lóru Olúwa lálẹ́ jẹ́ àti ká lè lóru. san gbèsè Olúwa náà. ṣèrànlọ́wọ́ fún mi. Ṣèrànlọ́wọ́ Ṣe fún wa. onígbọ̀wọ́ mi nínú ayé yìí. Jésù Olúwa wa. Àmín. Ní ìgbà kẹta ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run. Olúwa, kún mi fún ẹ̀mí rẹ. Kún mi fún ẹ̀mí ìyè ọ̀run rẹ. Olúwa, kún mi fún ẹ̀mí ìyè ọ̀run láti lè máa tẹ̀síwájú, láti lè san gbèsè ti ọ̀run. Àdúrà. Ní orúkọ Jésù, Olúwa, kún mi fún ẹ̀mí Ọlọ́run ọ̀run lágbára rẹ o. Olúwa, fún mi ní ẹ̀mí ìyè rẹ láti lè Olúwa, san kún mi gbèsè tí fún mo ẹ̀mí jẹ. ọ̀run rẹ Ní orúkọ ti Jésù, láti lè san Olúwa, gbèsè fún wa ọ̀run. fún ẹ̀mí mímọ́. Olúwa, ràn mí Orúkọ lọ́wọ́. Jésù jẹ́ ká lè san Kún mi gbèsè fún náà. ẹ̀mí ọ̀run rẹ. Fún wa fún Olúwa, kún mi ẹ̀mí fún rẹ. ẹ̀mí ọ̀run rẹ Ọlọ́run àwọn ọmọ láti má lè fi wá san gbèsè sílẹ̀. náà. Bá wa Olúwa, san ràn mí gbèsè. lọ́wọ́. Ràn Ṣe wá lọ́wọ́, àtìlẹ́yìn tì fún wá mi. lẹ́yìn. Jésù Olúwa wa. Àmín. Ní ìgbà kẹrin àdúrà yẹn, Olúwa, ohun tó fi yí mi ká, ṣe ìrànlọ́wọ́ fún mi láti lè fún mi ní ṣe àfihàn ohun tó fi yí mi ká láti lè san gbèsè ọ̀run rẹ. Ó yá àdúrà. Ní orúkọ Jésù, ẹ̀mí mímọ́ o. Ayérayé Ọlọ́run ìyanu tiwa, Jésù Kristi àkọ́bí náà àwọn òkú. Láti lè san Olúwa, gbogbo ràn mí gbèsè. lọ́wọ́ ohun tó fi yí mi ká àti ọmọ ara àti ọmọ ẹ̀mí. Olúwa, kún mi fún agbára ọ̀run rẹ láti lè san gbèsè yìí. Olúwa, ràn mí lọ́wọ́. Ṣe àtìlẹ́yìn fún mi láti lè san gbèsè ọ̀run rẹ. Jésù Olúwa wa. Àmín. Ẹ jẹ́ ká wo àyíká àti agbègbè wa gẹ́gẹ́ bí ìrìn àjò tí Ọlọ́run fún Ábúráhámù rìn nínú ìrìn àjò ẹ̀. Tá a bá wo Ábúráhámù, nígbà tí Ọlọ́run pe Ábúráhámù ní Genesis orí 12 láti ẹsẹ̀ 1 dé ìrìn àjò tí Ábúráhámù rìn. Ọlọ́run pe Ábúráhámù, ó ní kó jáde kúrò nílé ìyá àti bàbá rẹ̀ lọ sí ilẹ̀ ìlérí rẹ̀. Ìrìn àjò tí Ọlọ́run ní kí Ábúráhámù rìn, ìrìn àjò tí ò farapa rárá ni. Ẹ jẹ́ káwa náà sọ fún Ọlọ́run. Olúwa, ràn mí lọ́wọ́ láti rin ìrìn àjò bí Ábúráhámù ṣe rin ìrìn àjò láì farapa.
olúwa ṣonígbọ̀wọ́ mi ó yẹ jẹ́ a gbàdúrà ní orúkọ Jésù ẹ̀mí mímọ́ o ayérayé ọlọ́run ìyanu ti wá Jésù Kristi àkọ́bí náà ìrìn àjò tí Ábúráhámù rìn nígbà tó gbọ́ ohùn rẹ ní orúkọ Jésù olúwa ràn mí lọ́wọ́ láti lè rin ìrìn àjò náà olúwa ṣonígbọ̀wọ́ mi bàbá ṣonígbọ̀wọ́ mi ọmọ ṣonígbọ̀wọ́ mi ẹ̀mí mímọ́ ṣonígbọ̀wọ́ mi ayérayé ṣonígbọ̀wọ́ mi ṣe àtìlẹ́yìn fún mi kí n lè rìn ìrìn àjò náà láàrin ìyè àti àríyẹ Jésù olúwa wa. Ohun tó ń lọ nínú ayé ó gbéwu púpọ̀ nínú ọkàn gbogbo wa ẹ jẹ́ a sọ fún Ọlọ́run olúwa ìpín tí ń bẹ nínú ayé tí ń yọrí sí ikú olúwa yọ ọkàn mi kúrò nínú ìpín tí ń bẹ nínú ayé tí ń yọrí sí ikú olúwa ṣógun kan wọn ò sì san ó di gbèsè sí wọn lọ́rùn ni là ń ṣe rí ìyanu tó ń ṣẹlẹ̀ lòdì nínú ayé àti nínú ìdílé kọ̀ọ̀kan olúwa ogún tí ìran mi jẹ tí wọn ò lè san olúwa ràn mí lọ́wọ́ láti lè san gbèsè ẹ̀ ìran ẹlòmíì a ti sọ fún wípé ní ìran onígbàgbọ́ ló máa jẹ́ gbogbo wa la jáde nínú ìran abọ̀rìṣà ọ̀pọ̀lọpọ̀ tó wá bímọ ìran abọ̀rìṣà náà ló tún jẹ́ ṣe rí i pé wọn ò tí ì san gbèsè tí à ń béèrè lọ́wọ́ wọn ẹ wá jẹ́ ká sọ fún Ọlọ́run olúwa ràn mí lọ́wọ́ gbèsè tí ìran mi jẹ èyí tí wọn ò lè san tó ń fa ikú sí ìdílé lọ́rùn olúwa ràn mí lọ́wọ́ láti lè san gbèsè náà olúwa ràn mí lọ́wọ́ ṣàtìlẹ́yìn fún mi láti san gbèsè náà nínú ìdílé mi àdúrà ẹ̀mí mímọ́ o gbèsè tí ìran mi jẹ tí wọ́n kọ̀ láti san olúwa ṣonígbọ̀wọ́ mi láti san gbèsè náà ayérayé ṣonígbọ̀wọ́ mi láti san gbèsè náà ọba àwọn ọba ṣonígbọ̀wọ́ mi láti san gbèsè náà ọlọ́run orílẹ̀-èdè ṣonígbọ̀wọ́ mi láti san gbèsè náà ọlọ́run ẹ̀rí àwọn wòlíì ṣonígbọ̀wọ́ mi láti san gbèsè náà ayérayé sọ mí dòmìnira nínú gbèsè tí ìran mi jẹ sọ mí dòmìnira igbá ilé mi àwo ilé mi sọ di òmìnira olúwa fún mi ní òmìnira kúrò nínú gbèsè tí ìran mi jẹ olúwa ṣonígbọ̀wọ́ mi ràn mí lọ́wọ́ ṣe àtìlẹ́yìn fún mi Jésù olúwa wa. Ẹ jẹ́ a sọ fún Ọlọ́run ní gbogbo ọ̀nà tí ìran mi rìn tí wọn ò fi rí ọ Ọlọ́run má jẹ́ rìn ní ìrìn àjò náà olúwa yọ mí kúrò nínú ìrìn àjò tí ìran mi rìn tí wọn ò fi rí ọ olúwa yọ mí kúrò nínú ìrìn àjò náà sínú ìmọ́lẹ̀ rẹ àdúrà ọ Jésù ẹ̀mí mímọ́ o ìrìn àjò tí ìran mi rìn tí wọn ò fi rí ọ lórúkọ Jésù olúwa yọ mí kúrò sínú ìmọ́lẹ̀ rẹ olúwa yọ mí kúrò sínú ìmọ́lẹ̀ rẹ ayérayé yọ mí kúrò sínú ìmọ́lẹ̀ rẹ ìrìn àjò tí ìran mi rìn tí wọn ò fi rí ìmọ́lẹ̀ rẹ olúwa yọ mí kúrò nínú ẹ̀ yọ mí sínú ìmọ́lẹ̀ rẹ olúwa yọ mí sínú ìmọ́lẹ̀ rẹ olúwa yọ mí sínú ìmọ́lẹ̀ rẹ jẹ́ kí n rí ìmọ́lẹ̀ ọ̀run rẹ nínú ìrìn àjò ayé mi àti igbá ilé mi àwo ilé mi olúwa mú mi rìn sínú ìmọ́lẹ̀ rẹ adániwáyé ràn mí lọ́wọ́ ṣe àtìlẹ́yìn fún mi Jésù olúwa wa. Orin àwọn onígbàgbọ́ wa kan ní wọ́n bá Jésù lọ o àìnídélé kò bá ní nílé àìsàn yàgò fún mi lọ́nà ìrẹ̀wẹ̀sì kẹ́rù rẹ kó máa lọ àìgbàgbọ́ bìlà tèmi lólúwa wọ́n bá Jésù lọ o tẹ́lẹ̀ ayọ̀ wọ́n bá Jésù lọ dé ìtẹ́ ògo wọ́n bá Jésù lọ. Májẹ̀mú ni orin yẹn mo láìkì orin yẹn púpọ̀ mo dẹ̀ máa fi ń gbàdúrà mo fẹ́ kí ìwọ tó ń gbọ́ mi níbikíbi tó wà mo fẹ́ kí ìwọ náà béèrè fún agbára yẹn agbára tó bá Jésù rìn láì ṣẹ̀tàn olúwa gbé wọnú omi ara àtẹ̀jẹ̀ mi olúwa gbé wọ̀ mí lójú oorun lójú ayé ẹjẹ́ àsọdàdúrà ní orúkọ Jésù ẹ̀mí mímọ́ o ayérayé ọlọ́run ìyanu tiwa tí bá Jésù rìn láì ṣẹ̀tàn olúwa gbé wọnú ayé mi àjíǹde àti ìyè olúwa gbé wọnú omi ara àtẹ̀jẹ̀ mi ayérayé gbé wọnú sára àtẹ̀mọ́ra mi ọlọ́run ọ̀run gbé wọnú ayé mi Jésù ìsọmọ ọlọ́run gbé wọnú ayé mi ọlọ́run ẹ̀rí àwọn òní gbé wọnú ayé mi ọba tó nípa àti agbára gbé wọnú ayé mi Jésù ìsọmọ ọlọ́run gbé wọnú ayé mi olúwa ràn mí lọ́wọ́ ayérayé ṣàtìlẹ́yìn fún mi Jésù ìsọmọ ọlọ́run ràn mí lọ́wọ́ ṣe àtìlẹ́yìn fún mi ọba àwọn ọba ràn mí lọ́wọ́ ṣe àtìlẹ́yìn fún mi Jésù olúwa wa. Àmín. Ẹ jẹ́ a sọ fún Ọlọ́run orílẹ̀-èdè ó nílò ìdáǹdè tó péye olúwa gbogbo ìran tó ń bẹ lórílẹ̀-èdè tó ń dààmú orílẹ̀-èdè olúwa pa ìran yẹn run ìran kí ìran tó ń da orílẹ̀-èdè láàmú ìran àìríná ìran ni ìran àìrílò ìran ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ jẹ́ a sọ fún Ọlọ́run gbogbo ìran kí ìran tó ń dààmú orílẹ̀-èdè tó ń dààmú ìdílé kọ̀ọ̀kan
tí ò jẹ́ kómi ìdílé kọ̀ọ̀kan àtomi orílẹ̀-èdè tòrò Olúwa o ràn wá lọ́wọ́ láti lè pa ìran ìrun ó yẹ kí a sọ̀rọ̀ orúkọ Jésù ẹ̀mí mímọ́ o Jésù Ọlọ́run alààyè àbíọ́ o ìran tó ń da orílẹ̀-èdè láàmú tí ò jẹ́ kómi orílẹ̀-èdè tòrò tí ò jẹ́ kó orílẹ̀-èdè nísìnyí Olúwa Ọlọ́run ìyanu Olúwa pa ìran ìrun 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 ayérayé pa ìran ìrun ọba àwọn ọba pa ìran ìrun Jésù Olúwa wa àlá orílẹ̀-èdè yìí Olúwa jẹ́ ó wá sí ìmúṣẹ àlá orílẹ̀-èdè jẹ́ kó wá sí ìmúṣẹ gbogbo tó dààmú àlá orílẹ̀-èdè Olúwa bá palẹ̀ mọ́ àdúrà ní orúkọ Jésù ẹ̀mí mímọ́ o ayérayé Ọlọ́run ìyanu tiwa gbogbo tó dààmú àlá orílẹ̀-èdè yìí Olúwa Ọlọ́run ẹlẹ́dàá ọ̀run ayé Olúwa Ọlọ́run ìyanu Jésù Kristi àkọ́bínà àwọn òkú Olúwa Ọlọ́run ẹlẹ́dàá Olúwa jẹ́ ó wá sí ìmúṣẹ àlá orílẹ̀-èdè Olúwa jẹ́ ó wá sí ìmúṣẹ ọba tó lè tó orílẹ̀-èdè Olúwa bá ṣètò orílẹ̀-èdè yìí bá ṣe lọ́tun bá tún ayé wa ṣe Jésù Olúwa wa àmín ẹ jẹ́ a sọ fún Ọlọ́run ní àkókò àti ìgbà tí orílẹ̀-èdè tó máa tùbà tó máa tùṣẹ́ Olúwa má jẹ́ ká wá ẹ̀mí ara wa tì má jẹ́ kẹ́mi wa lórílẹ̀-èdè sọnù lójijì ó yẹ jẹ́ a sọ̀rọ̀ ní orúkọ Jésù ẹ̀mí mímọ́ o ìran wa àlá wa lórílẹ̀-èdè Olúwa jẹ́ wá sí ìmúṣẹ nígbà tó bá máa dùn fún orílẹ̀-èdè Olúwa ìran wa ẹbí wa lórúkọ Jésù má jẹ́ adẹrin ètùtù orílẹ̀-èdè ayérayé má jẹ́ adẹrin ètùtù orílẹ̀-èdè ètùtù tó orílẹ̀-èdè nílò Olúwa má jẹ́ ó torí wa bẹ̀rẹ̀ má jẹ́ ó torí àwọn ọmọ wa bẹ̀rẹ̀ má jẹ́ ó torí ìjọ wa bẹ̀rẹ̀ Olúwa ràn wá lọ́wọ́ ayérayé ràn wá lọ́wọ́ Jésù Olúwa wa ẹ jẹ́ a sọ̀rọ̀ fún Ọlọ́run nígbà tó bá ń dára Olúwa jẹ́ ká wà níbẹ̀ ohun tí ò ní jẹ́ ká wà níbẹ̀ Olúwa gbà kúrò lọ́wọ́ wa Olúwa gbà sọnù lọ́kàn wa ohun tí ò ní jẹ́ ká wà níbẹ̀ nígbà tó bá ń dára ní orílẹ̀-èdè nínú ẹbí wa láàrin àwa ọmọ sí aya láàrin ọkọ sí aya láàrin aya sí ọkọ láàrin ẹbí àti ọ̀rẹ́ àtojúlùmọ̀ nígbà tó bá ń dára ohun tí ò ní jẹ́ kí a wà níbẹ̀ Olúwa má jẹ́ ó ṣẹlẹ̀ sí wa ẹ jẹ́ a sọ̀rọ̀ ní orúkọ Jésù ẹ̀mí mímọ́ o ayérayé Ọlọ́run tí wàá bẹ̀ ọ́ nígbà tó bá ń dára nínú ẹbí wa láàrin ọmọ sí aya láàrin ìyá sí ọmọ láàrin ọkọ sí aya láàrin aya sí ọkọ láàrin òbí sí ọmọ ẹ̀mí mímọ́ nígbà tó bá ń dára ohun tí ò ní jẹ́ ká wà níbẹ̀ Olúwa gbà kúrò lọ́wọ́ wa ràn wá lọ́wọ́ Ọlọ́run tiwa ṣàtìlẹ́yìn fún wa Jésù Olúwa wa àmín ẹ jẹ́ a sọ fún Ọlọ́run ọba tó ní àlàyé ọba tó ràn wá lọ́wọ́ Ọlọ́run tí ò yípo padà a gbé ọ̀gá gba ọpẹ́ wa ayérayé gba ìyìn wa a dúpẹ́ fún ìrìn àjò 40 ọ̀sán àti 40 òru yìí bó ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ó pé 20 lónìí lọ́dọ̀ àwọn kan bẹ́ẹ̀ ló pé 3 ó lé ní 20 lónìí lọ́dọ̀ àwọn kan ó pé 21 lọ́dọ̀ àwọn kan Ọlọ́run ìyanu ogun tí ò ní jẹ́ àjèrè ìgbàgbọ́ Olúwa bá wa tẹrí wọn bá ọba àwọn bá wa tẹrí wọn bá ayérayé bá wa tẹrí wọn bá ìní 30 nínú oṣù kẹta Olúwa bá gbọ́n bí sọnù lórílẹ̀-èdè bá gbọ́n wàhálà dànù bá gbọ́n ìdààmú dànù gbogbo ẹ̀mí tó lè máa darí ẹnìkọ̀ọ̀kan lórílẹ̀-èdè tí ò ní fún wa ní ìjèrè ìgbàgbọ́ ìjọba ọ̀run lórúkọ Jésù Olúwa bá tẹrí ẹ̀ bá Olúwa tẹrí ọkàn wọn bá gbogbo ẹ̀mí tí ń dààmú ẹni tí kì í jẹ́ kéèyàn lè san gbèsè ìjọba ọ̀run Olúwa bá tẹrí wọn bá Olúwa gba agbára lọ́wọ́ wọn ràn wá lọ́wọ́ ṣàtìlẹ́yìn fún wa a ó máa yìn ọ́ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù orúkọ èmi tí mò ń sọ̀rọ̀ yìí ni Apostolic Mother Prophetess tí ọlá ń bí wọn nínú láti inú ìjọ The Holy Spiritual Joyful Church of Mount Zion Ọlọ́run kò ṣohun ti branch ní ìlú Mòwe Ìbàfò Pàkúrọ̀ Zion Estate ní ajínrere náà tí mo ń bá yín sọ̀rọ̀ ní wákàtí àti àkókò yìí ní 30 oṣù kẹta nínú àkókò ìrònúpìwàdà yìí èmi ni mò ń bá yín sọ̀rọ̀ ẹ ṣé àlàáfíà Ọlọ́run kó máa bá wa gbé ká dẹ̀ máa ríra wa láyọ̀ àti àlàáfíà lọ́dún tó ń bọ̀ àtúnjọ pàdé lóṣù tó ń bọ̀ àtúnjọ pàdé Jésù Olúwa wa. Thank you.